àṣírí ìjà tí ó ń láàrin bàbá ìsàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Kánò tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kánò tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Nigerian People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ìyẹn sẹ́nẹ́tọ̀ Rabiu Musa Kwankwaso àti ọmọ ẹ̀ nínú òṣèlú sẹ́nẹ́tọ̀ gómìnà Abba Yusuf. Ohun tó fa ìjà àwọn méjèèjì ó mà ti lù sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún àfi bí ìyanu kan bá ṣẹlẹ̀ kò ṣeé ṣe kó parí títí tí ètò ìdìbò ààrẹ ọdún 2027 tí yóò fi dé. Ẹ rántí pé àárín gómìnà Abba Yusuf àti Kwankwaso tó jẹ́ bàbá àtọ̀gẹ́ nínú òṣèlú ó gúnrégé kọjá sísọ tẹ́lẹ̀ ní gbogbo àti Kwankwaso tó sì wà ní ipò gómìnà ìpínlẹ̀ Kánò ìṣèlú máa ń fa gómìnà Yusuf Abba kiri bẹ́ẹ̀ ni ó fún ní ipò ní inú ìjọba ẹ̀ kó ìyẹn ipò ẹni tí ó jẹ́ kọmíṣánná ọ̀rọ̀ iṣẹ́ ní inú ìjọba Kwankwaso. Lẹ́yìn eléyìí gómìnà Yusuf Abba ó tún jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ personal assistant fún Kwankwaso bẹ́ẹ̀ ló tún jẹ́ àná fún Kwankwaso nítorí pé ó fẹ́ ọ̀kan lára àwọn ọmọ ẹ̀gbọ́n Kwankwaso eléyìí ló jẹ́ kí wọ́n fọkàn tara wọn táàrí wọn ò ṣe rí. Kódà nítorí eléyìí gan ni Kwankwaso ṣe fi ra Yusuf sílẹ̀ láti ṣe gómìnà ìpínlẹ̀ Kánò lọ́dún 2019 èyí tí ò wọlé kó tó wá di pé ó jáwé olúborí lọ́dún 2023 tó sì ṣe àṣeyọrí. Ṣáà látìgbà tí Yusuf tó ti di gómìnà inú ti máa ń ba rúburúbu níwájú Kwankwaso bàbá ìsàlẹ̀ tó sọ di gómìnà ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ó ti wá dàrú báyìí o nítorí pé àárín àwọn méjèèjì ò gún régé mọ́. Wọ́n sì ní Abba Yusuf ó ti fẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC èyí tí kò dùn mọ́ Kwankwaso nínú. Ṣáà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nǹkan tí ó ń fa ìjà láàrin àwọn méjèèjì kò ju ọ̀rọ̀ agbára lọ. A gbọ́ pé Yusuf náà ti ń wò pé òun gan náà ti tó ẹni tó tójú bọ̀ láti àìmọye ọdún tóun ti ń tẹ̀lé Kwankwaso tóun ṣe bí bọ̀ lẹ́yìn ẹ̀ òun ti di òmìnira ó sì yẹ kóun náà lè máa dá ìgbésẹ̀ gbé nítorí wọ́n ní ọ̀pọ̀ gbogbo àwọn tí Abba Yusuf yàn sípò ní ìpínlẹ̀ Kánò wọ́n ní Kwankwaso ló yàn wọ́n eléyìí sì ni wọ́n ní Abba Yusuf náà wọ́n ní ó fẹ́ fi ní òmìnira ìyẹn ètò olóyìnbó ń pè ní freedom wọ́n ló fẹ́ fi ní fún ààrẹ ní. Ṣá o bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọn sọ̀rọ̀ lórí ìjà ọ̀hún àti bóyá ẹnìkan ni ló dalẹ̀ ẹnìkan ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ náà ó ti jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Kánò kó gbóná jọjọ gidigidi tó sì jẹ́ pé níṣe ni ó ṣeé ṣe kí Kwankwaso náà kó kúrò nínú ẹgbẹ́ òṣèlú NNPP kó sì lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú míì ṣùgbọ́n tíjọ́ òun àti ọmọ ẹ̀ ń di òṣèlú tó ti ń di ariwo àti awuyewuye.